الرحمن الرحيم إن الله وملائكته يصلون على أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله لا الملك ولا الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. Kò sí time lónìí ẹ ti rí pé tọ́pìkì wa náà tẹ́lẹ̀ ayédèrú òjíṣẹ́ Ọlọ́run àmọ́ lónìí a ní ká gbé ọ̀rọ̀ ìrun wá ìrun as-salat tó ráwọn ẹlòmíì mùsùlùmí ni wọ́n pera wọn wọ́n rò pé ìrun yẹn ó jẹ́ nǹkan eré wọ́n rò pé ìrun yẹn táwọn ò bá kí Ọlọ́run foríjì wá jàre ìrun báwo pé kìnnìkan ẹlòmíì akíkandá kan sí ni akítàárọ̀ tó bá ti jí láàárọ̀ ó ti kí láàárọ̀ pàpàpàpà ó ti lọ bí iṣẹ́ ẹlòmíì dẹ̀ ní ó pé tó bá yá wa máa kírun jàre àti ìtó táìmù a ti ń dàgbà ẹ̀rẹ́gbẹ́jọ́ bá ti ń dàgbà nìyẹn máa ń kírun ni ẹlòmíì wọn múrun yẹn lọ́kùnkúndùn nínú nǹkan méje tọ́lọ́run kálẹ̀ tó bá lówó kò lọ ájì ni kò fọ́ọ̀sì ẹ tára ẹ̀ ò bá yá o lè má gbààwẹ̀ ẹgẹ́tì àyà mọ́mọ́ àdúdàtì faman kana minkum muridan aw ala safar so àbò wà lórí ìrìn àjò gbogbo àwọn ètò tọ́lọ́run ní ká máa ṣe gbogbo wọn tó kù tó bá nípele níjà kan o lè avoid ẹ̀ náà kó padà ṣe kìíní yẹn later àmọ́ ìrun kódà tára ẹ̀ ò bá yá ìka kan yìí tó lè gbéra mọ́tò lè kíní wàá sì máa fi ìka ẹ̀ kírun one finger ẹ̀ tára ẹ̀ ò bá yá tẹ́pọ̀ ò lè gbé kamọ́ everything wàá sì máa fi pépé ojú ìwà máa fi kírun gbogbo ẹrù tí yàn bá dì nílé ayé ìpátá bó ṣe wù kó kún tó ó ti rọ́yàn 1 million ní ájì ó ti kọ́ mọ́sálásí lọ bí ilẹ̀ bí ẹni ó ṣe dáadáa ó tọ́jú àwọn ọmọ òrukàn kì í ṣe mọ̀náfìkì kì í ṣe oníjìbìtì ẹrù ẹ̀ wá kún ládà ẹ̀ kún wọ̀lẹ̀wọ́ sínú yawma ìsìlẹ̀ ak òdodo dẹ̀ ní skéèlì máa wọ̀n gbogbo ẹrù ẹ̀ ti kún bóyá etú gbogbo ẹrù ẹ̀ tí wọ́n bá sọ láti ń bẹ̀ tí wọ́n bá ìrun ń bẹ̀ ó ṣòfò gbogbo nǹkan tó ṣe ó ṣòfò gbogbo nǹkan tó ṣe ká má wàá sọ pé ẹni tó tún wá ń pa nǹkan pọ̀ Ọlọ́run wá fi ìrun yẹn rọ̀ ẹ́ lọ́rùn ibi tẹ́lómi ti wá jáàmù ó fi ẹbọ kún ó fi ká máa fi nǹkan ṣìkejì Ọlọ́run kún bí pé ká máa wá ìyọnu ayé ká máa wá olúgbòhùn ká máa wá àfọ̀ṣẹ ká máa wá àwúre ọṣà jáde apẹ̀rẹ̀ ìwẹ̀ odò kí wọ́n ṣe nǹkan sínú ṣẹ́rẹ́ kí wọ́n ní wọ́n fi ẹ̀jẹ̀ kinní kan bọ́ ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ ẹ̀jẹ̀ yẹlé wọ́n fi bọ́ ṣẹ́rẹ́ kíní wọ́n ṣe fún oṣooṣù ló máa pẹran sí díẹ̀ kíní tó bá ti fẹ́ travel ó so mọ́dí ó so mápá gbẹ́rẹ̀ ìyá gbélé pọ̀tá ni gbẹ́rẹ̀ ìmádàrí kan ní gbogbo nǹkan tí mo ń kalẹ̀ yìí lẹ́nìyẹn wọ́n ń ṣe ìrúdẹ̀rọ̀ lọ́rùn irú wọn ni wà má yúmínú aksaruhum billahi illa wa hum mushrikun ó gbà pé Ọlọ́run bá wà ó dẹ̀ gbà pé ọjọ́ ìdájọ́ wà ó dẹ̀ gbà pé tíyàn ò bá kírun yẹn á wọná bó ṣe wá ń kírun yẹn ó ń fi nǹkan mí kún àmọ́ ọ̀rọ̀ ọ̀run ni wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí Ọlọ́run wá ń sọ fún wa ní súrátù Maryam Quran chapter 19 verse ká sọ pé verse 59 to 46 àmọ́ bí ta fẹ́ lò ń bẹ̀ verse 59 Ọlọ́run ọba ní fakalafa min ba'dihi khalifun ada'u salat wa attaba'u shahawati fasawfa yalqawna gayya Ọlọ́run ní fakalafa min ba'dihi khalifun ráwọn ẹni ní kalafa min ba'dihi khalifun ada'u salat wọ́n ṣe kí ni o wọ́n fi ìrun ṣe eré wọ́n mú ìrun lọ́kùnkúndùn wọ́n pe ìrun ní nǹkan eré lẹ́yìn ìgbà táwọn ànábì Ọlọ́run ọba ti lọ àwọn tí wọ́n kírun àwọn ànábì Ọlọ́run tí wọ́n sin Ọlọ́run ọba àwọn sàábà gbogbo wọn tí wọ́n sin Ọlọ́run ọba Ọlọ́run wá láwọn kan wà o tí wọ́n máa gbapò lẹ́yìn wọn àwọn tó gbapò lẹ́yìn wọn yìí kódà ká sọ pé irú ẹ̀ ní àsìkò táwa yìí àwọn tó wá gbapò lẹ́yìn àwọn ẹni eré tó ti lọ yẹn wọ́n wá rá ìrun láàrin wọn kì í kírun Ọlọ́run ní àdéhù sọ́láàt wọ́n fi ìrun ráre wattaba'u shahawati ẹ̀rí ọlọ́mọ ẹ̀ka ayé gbé wa lọ o wọ́n wá mú nǹkan ayé wattaba'u shahawati
wọ́n mú nǹkan ayé wọ́n mú láàyò wọ́n mú lọ́rẹ̀ẹ́ kí ni nǹkan ayé náà àwọn lẹ́rìí ní klọ́ọ̀bù àwọn lẹ́rìí pé afẹ́kọ́lé o afẹ́kọ́lé kìnìkan bísínẹ́sì yìí yóò mọ fóònù lọ́tún lọ́sì irú mọ́tò tọ́lá jí kìnìkan rà irú mọ́tò tí Dangote lò òun fẹ́ rà á whatever shawat life things hádàádà ilé ayé ó mú láàyò tọ́lọ̀ bá lè sọ pé almalu walbanuna sinnat. Do you know the meaning of sinna? Sinna meaning ọ̀ṣọ́. Sinnat la hayati dunya. Ọ̀ṣọ́ ayé lásán. What is ọ̀ṣọ́ ní English? Ibi tí wàá ti mọ̀ pé owó àtọmọ. Ilé gbogbo ayé tó kún sẹ́mi yẹn Ọlọ́run ní decoration. So kí ló fẹ́ gain nínú decoration? Wọ́n kọ́lé ẹ̀ nísìn, wọ́n paint ẹ̀, wọ́n ṣe kiri kan, ó rí pé láàrin ọdún kan ó ti wò ó yẹ ká ti ṣéǹjì ọ̀dà yìí o. Fáànù tó rà wọ́n ní ó yẹ ká ṣéǹjì fáànù yìí. Because ìjọba wọn kọ́ fi àwọn nǹkan wọ̀nyẹn sí decoration ó look fine tó bá yá ó beauty tó bá yá á tún máa ṣe kíní. Sẹ́mi ni ò jẹ́ kí wọ́n ráyè sin Ọlọ́run ọba. Fasawfa yalqawna gayya gbogbo orú àwọn ẹni bẹ́ẹ̀ fasawfa yalqawna gayya wọ́n máa jìyà wọ́n máa ṣe wàhálà wọ́n máa dààmú lórí kíni o lórí òkè kan tá pè wọ́n máa dààmú lórí òkè yẹn orí òkè ni wọ́n ti jìyà wọn ìrun tó kí láyé wá padà wá kí òun ni tó bá lọ wo Suratu Jumu'ah àkọ́ni àtà ìsá àdáhùmúlì mọ́ọ̀tù nígbà tí ikú bá wá dé wá bá wọn àwọn tí wọ́n sin Ọlọ́run ọba dáadáa àbáwọn tó ń fi nǹkan míì kún Ọlọ́run ọba dáadáa kọ́lá rọ́bì ìrìjìhúnì wọ́n á máa sọ fọ́lọ́run ọba pé dáwà padà sílé ayé náà ìrìjìhúnì Ọlọ́run ọba dáwà padà sílé ayé làálẹ́ amálù sọ́ọ̀lì àfíìmọ́ tàràkìtù gbogbo àwọn carry over tá ti ní ìrun àkírun déédéé à ń ṣàbòsí ni à ń fi nǹkan fọ́kọ mu à ń pa nǹkan pọ̀ pẹ̀lú ọwọ́ Ọlọ́run olóògùn ni wá ẹgbẹ̀jì ni wá adẹ̀pẹ̀rẹ̀ wa ní mùsùlùmí tòótọ́ dáa padà sílé ayé gbogbo àwọn carry over tá ní làálẹ́ amálù sọ́ọ̀lì àfíìmọ́ tàràkìtù dáa padà ká lọ ṣe correction ká lọ tún ṣe kí lọ́lọ́run máa sọ fún wọn Ọlọ́run ní kàlá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ inna akalmatu wa qahiluha wa min wara'ihin barzau illa yawmi yub'ashun Ọlọ́run ní àyè ilé máa wà ló fi jẹ́ pé bí méjì lọ́lọ́run ti dárúkọ barzau nínú al-Qur'ani ó dárúkọ ẹ̀ ní suratul Rahman marajal bahraini yaltaqiyan baynahuma barzau la yabghiyan fabi'ayi Allahi rabbikuma tukasiban gàgá gbogbo àwọn tó kù yẹn wọn tí ìdọ́rùn barzau ni wọ́n wà agede méjì ayé àtọ̀run tó bá ti débẹ̀ tán tó rẹ̀ tí ò fẹ́ kú kul innal mawta allazi tafirruna minhu fa innahu mulaqikum summa turadduna ila alimil ghaibi wa shahadati fayunabbi'ukum bima kuntum ta'malun gbogbo à ń lo gbégúdè à ń lo sàgbàdéwé à ń de nǹkan mọ́ra à ń kí òrùka sẹ́sẹ̀ à ń lo ìfúnpá à ń fi nǹkan fọ́kọ mu ọ̀pẹ ló ń pẹ́ jù láyé ọkọ kì í kú ilẹ̀ òkì àkàkàkílẹ̀ kú ilẹ̀ àṣà ẹgbẹ́ tẹ̀ gbogbo nǹkan tẹ́ ń lò pé ká fi lo nǹkan ẹ̀mí gúngùn yẹn Ọlọ́run ní kúlì innal mawta ẹ̀rí kú tẹ́ ń sá fún yẹn lẹ́sìn tafirruna minhu fa innahu mulaqikum mo máa gbé yín pàdé ikú tẹ́ ń sá fún yẹn kò sí ẹ̀ lè escape ẹ̀. ẹ dákun ẹni tó wá ń de gbogbo nǹkan wọ̀nyí mọ́ra ṣó wá ní irun mi ìwá dúró ń bẹ̀ torí kò sí time Ọlọ́run wá ní gbogbo wọn o fakọlọfà min ba'dihim khalfun ada'u salat wa taba'u shahawat fasawfa yalqawna gayya ọmọ ya mi mo fi àsìkò yìí mo fi bẹ̀ yín ẹ má jẹ́ kí nǹkan kan dí ìrun yín lọ́wọ́ o ẹ má jẹ́ kí nǹkan kan dí ìrun yín lọ́wọ́ gbogbo nǹkan ò bá lówó o lè má lọ ájì kò ní kò fọ́ọ̀sì wa lórí gbogbo nǹkan tó kù àmọ́ ìrun tí wọ́n bá tú ẹrù ẹ̀tàn bá bá àrùn bẹ́ẹ̀ ó sì àgbákò Ọlọ́run wa ní ká máa sọ pé àwọn tó wá mú ìrun wọn mú léré àwọn pé mi ti gbọ́mọ mi lọ school mo fẹ́ gbọ́mọ mi lọ school 4 o'clock ní dẹ́fà máa ń gbé kò kírun ìrọ̀lẹ́ náà ìrun asiri òun fẹ́ lọ gbọ́mọ òun ní school òun fẹ́ lọ supply ẹnìkan ní bísínẹ́sì ó ti gbàgbé kí ni yawma la yanfa'u malu wala banuna àbí la bay'un fihi wala khullatun wala shafa'atun wal kafiruna salimun ọjọ́ tí ò ní sí títà rírà ọjọ́ tí ò ní sí ọ̀rẹ́ ọjọ́ tí ò ní sí ìyá tí ò ní sí bàbá tí ò ní sí olùṣìpẹ̀ wala shafa'atun
wal kafiruna usalli tó bá dẹ̀ ti kírun ṣó mọ̀ pé kèfèrí ni ẹ́ tó bá ti kírun torí irun yẹn ní ìyàtọ̀ mùsùlùmí àti christianity àtàwọn ẹlẹ́sìn míì lọ́nà fi sọ́ǹbì kan ní suratul Abiyakun tó ń sọ pé wa ma umiru illa liyabudu la mukhlisina lahu dina unafa ẹ̀sìn mi pẹ̀lú mímọ́ ẹ̀sìn mi pẹ̀lú sincerity mukhlisin wà rí pé suratul Ikhlas súrà tí ò fèsì bí ọ̀kan jọ ọlọ́run ọba lọ ọlọ́run ọba tó ṣe kí ni o tó mọ́ pọnranganran tí ò ní dọ̀tí Ikhlas nǹkan tó mọ́ purification gẹ́tì ẹ̀ ọlọ́run wá ń sọ fún wa wa ma umiru illa liyabudu la mukhlisina lahu dina unafa ẹ sìn mí pẹ̀lú sincerity pẹ̀lú mímọ́ ẹ má sìn mí pẹ̀lú pẹ̀túpẹ̀tú ẹ má sìn mí pẹ̀lú ẹ̀yọ́nú ayé ẹ má sìn mí pẹ̀lú oṣólẹ̀ ẹ má sìn mí pẹ̀lú pé arìn nǹkan mọ́lẹ̀ àwọn ẹ̀pẹ̀ ọjà àwọn àrùn orí àfín àwọn irun wèrè àwọn ọṣẹ inú pósí ọṣẹ tá máa pò búkọ sí every month ọṣẹ ajáde apẹ̀rẹ̀ ọṣẹ tí kì í kanlẹ̀ ètò ayé yányán gbogbo àwọn nǹkan tẹ́lẹ̀ ń wà yìí ọlọ́run ní pé ẹ lè sìn mí pẹ̀lú ẹ o ẹ sìn mí with purity kó mọ́ mukhlisina lahu dina unafa ó wá sọ kí ni o kí ló sọ next wayukimu solat nígbà tó bá mọ́ ni wàá lè kírun ó dè nǹkan mọ́ra ń sin gbẹ́rẹ́ká ó wá ní pé ó fẹ́ kírun kó lọ ó ní tó bá ti pure tán wayukimu solat wàá wá kírun fẹ́mi o kí ló wá parí ẹ̀ wàsálíkà dínà lè kọ yìí mọ̀ ìgbà yẹn ni ẹ̀sẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé ló ṣe dúró pé bẹ́tí àti kó gbogbo ẹ̀ríra wọn ní ọlọ́run ò kọ́ àjò ọlọ́run ò kọ́ kíní ọlọ́run ò kọ́ àjò mùsùlùmí ló ṣe ẹ̀ gbogbo kò sí religion tó wà spiritual tó mùsùlùmí ó wá níwèé tọ́lọ́run fi kọ́ wa tó fi kọ́ ànábì sí wa pé bẹ́ẹ̀ ṣe máa ṣe kíní o bẹ́ẹ̀ ṣe máa lo spiritual life yìí ní tẹ̀ ní fìtọ̀ fọ̀gbẹ́ ẹ jẹ́ ká mọ nǹkan tá ń ṣe o ọlọ́run nígbà láàbọ̀ o kírun pẹ̀lú ìdọ̀tí ni o fìrun ráre ni o ò ní lọ́bì kankan nígbà àrùn ẹ̀ lọ́wọ́ ẹ̀ ibi tí mo wà lọ́bẹ̀ ni pé ọlọ́run ní fákàlọ́fà mi ń bá di kálífùnà àdọ́wù sọ̀láàtì wà tábà ó ṣe àwa àti ìfàsọ́fà ìyẹ̀lẹ̀kọ́ ọ̀nà gàyà ó wá ní kí ni o ibi tí wà tí wà mọ̀ pé ọlọ́run múrun léré ṣó mọ̀ pé ẹni tí ò kírun rárá àbújá kírísítẹ́nì àbújá oníṣẹ̀ṣe tó fẹ́ wá ṣéǹjì àbí kò kírun rí wọ́n fẹ́ ṣéǹjì ẹ̀ ó fẹ́ ṣéǹjì sí mùsùlùmí kí ni wọ́n ṣe fún rẹ̀ nìyẹn wọ́n fi kálímọ̀ lé lẹ́nu wọ́n wẹ̀ sí Islam àbí ìwọ tó wá bí sí Islam tí wọ́n bí pẹ̀lú mùsùlùmí tó wá ń fi ìrun ráre tó ń kírun gbọ́ nǹkan tọ́lọ̀ ní kó máa ṣẹlẹ̀ ọlọ́run nígbà tó wá ti fi ìrun ráre yẹn àwọn tó fi ìrun ráre tí wọ́n kírun wọ́n á jìyà wọ́n á sọ́fà lórí òkè gayu fásitì ọ̀fà yẹ̀lẹ̀ káwọn náà gàyà ó gẹ́tì ẹ̀ ó wá sọ síwájú wà wá gẹ́tì pọ́lọ̀ òun mú òun ní kékeré sí ó ní ilá máa ń tábà àyàfẹ́ni tó bá túbá ṣẹmọ̀ for example kò kí kírun ó wá fẹ́ máa kírun mùsùlùmí ni ó máa ń pààrọ̀ jẹ ó máa ń kíkan dákan sí ó wá fẹ́ máa ṣe kí ni ó fẹ́ máa kírun padà ọlọ́run ní ilá máa ń tábà á túbá fáwa ọlọ́run so ìwọ tó rò pé kírun àárọ̀ ò kí tọ̀sán ó ń tọ́ra ẹni ó ń tọ́ra ẹni ó kí tọ̀sán ò kí talẹ́ ọlọ́run ní tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kírun ẹ pé kó wá rò pé bó ṣe ń kírun tí ò kí ń pé tó ń kíkan dákan sí yìí àbó ò kí ń kí rárá yìí ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní kírun ọlọ́run ní kí ni o ilá máa ń tábà ìwọ tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ẹ má ẹ̀ka kọ́ọ̀tì pẹ̀lú irun o òun ló kọ̀ nẹ́ẹ̀tì wa mọ́ ọlọ́run tó dá wa ló fi jẹ́ pé tó bá ti ṣe Allahu akbaru ó wà lẹ́yìn ìmáàmù ni ó fẹ́ dárun kí ni ẹni irun tó bá wù kó fẹ́ kí ni Allahu akbaru tó ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá ti wà wájú ẹ o alhamdulillahi rabbil alamin tó fẹ́ kà yẹn bó ṣe pé alhamdulillahi rabbil alamin ó ní èsì tọ́lọ̀ ó ní illa man taba ẹni tí ò bá kírun àbóǹkì ọ̀dà kan sí bá wà á túbá tó bá túbá wà ó gbọ́n tó bá tẹ̀lé wà á mọ́nà nǹkan tí mo fẹ́ lò ń bẹ̀ nìyẹn can you imagine ẹni tó ń pa àrùn jẹ ọlọ́run ní pé a wá túbá ó wá ní wà á mọ́nà á tún wá gbàgbọ́ ó gẹ́ẹ̀tì túmọ̀ bẹ̀yẹn ilá máa ń tábà ẹni tó ń kírun tó ń kíkan dákan sí tírun ẹ̀ ò kí ń pé àbẹ́ni tí kì í kí rárá o ọlọ́run ní pé kí ni o ilá máa ń tábà àyàfi tó bá túbá tó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ó wá ní wàhá mọ́nà tó ṣẹ̀ tún wá gbàgbọ́ jọ bá mi tú ámọ́nà tó sọ mí ó mọ tún mọ ámọ́nà tó sọ mẹ́ wọ́n á tún ẹwẹ̀ sí mùsùlùmí yes wàhá mọ́nà wọ́n ṣẹ̀ tún wá wẹ̀ padà sí mùsùlùmí wọ́n ṣe kálímọ̀ ṣáádà wọ́n ṣẹ̀ gbọ́wọ́ padà wọ́n ṣẹ̀ tún ẹwẹ̀ wà ámìlà sọ́ọ̀lì á tó wá ń ṣiṣẹ́ dáadáa pẹ̀lú ẹ̀
nǹkan mẹ́ta ló tẹ̀lé ẹni tí kì í kírun tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní kírun àbẹ́ni tó ń kíkan dákan sí tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní tó fẹ́ máa kí kó máa pé ọlọ́run ní ilá mọ́ntàbà àwọkọ́ túbá ná wà á mọ́nà àwọn àgbàgbọ́ Suratu Maryam ní Quran chapter 19 verse 59 wà á mọ́nà àwọn àgbàgbọ́ ìgbàgbọ́ ẹ̀mí ni pé wọ́n máa tún ẹ̀wẹ̀ sí mùsùlùmí èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ àwọn àfáà tí ò kí ń kírun pé ń bẹ alájà tí kì í kírun pé ń bẹ tí wọ́n kíkan dákan sí ń bẹ àwọn tó rẹ̀ ni wọ́n tún kírun náà sọ pé wọ́n lè kírun yẹn pẹ̀lú pé kó má fi òògùn kún kó má fi ẹbọ kún ká máa wáyẹ̀ pé ọjà ká máa wá nǹkan tá máa rì mọ́ mọ́sálásí ká máa wá awọ́rò gbogbo àwọn nǹkan wọn àlìjọ̀nú ló ń dúbẹ̀ ọlọ́run ní pé tó bá ti wá túbá tán tó wọ́n wẹ̀ sí mùsùlùmí tán tó wá ń ṣiṣẹ́ dáadáa fàwùlá ìkà yẹ́dẹ́kọ̀ olóhùn náà lè jannata wàlá yóò sílẹ̀ àmúnà ṣe é wò nǹkan tó lọ́n fi parí fásì wọ́lá yóò sílẹ̀ àmúnà ṣe é ọlọ́ni ilẹ̀ amọ́ntàbà tó bá túbá wà á mọ́nà tó wá gbàgbọ́ tí wọ́n tún wẹ̀ sí mùsùlùmí wọ́n rí gìbẹ̀ẹ́sẹ̀ létí pé irun ẹ̀ ò gbúdọ̀ kọ́t wà á mílà sọ́ọ̀lì á máa ṣiṣẹ́ dáadáa má máa pẹ̀gàn èèyàn mọ́ mọ́ ṣàbòsí èèyàn láàánú àwọn èèyàn lójú má láhùn má ṣàbòsí má ṣòfófó má ṣe kéta má ṣe kéro ẹni tọ́lọ́run bá ń já lóhùn lọ́wọ́ níta burú má fi rẹ́rìn ó mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn láàrin wákàtí kan ẹni tó kú lójijì má fi rẹ́rìn ó mọjọ́ tó máa kú ó mọbi tó máa kú sí wà á mílà sọ́ọ̀lìà ẹ ṣe dáadáa o ọlọ́wà ní fáwùlà ìkà gbogbo irú àwọn tó bá wá ṣẹ́rí padà bẹ́ẹ̀ tí wọ́n ti wá ṣẹ́rí padà tí wọ́n ṣe ogun nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí fáwùlà ìkà irú àwọn bẹ́ẹ̀ yẹ́dìkùlùhùnà lè jannata àwọn ló máa wọ àlìjánà ṣorí pé táìmù sì wà fún ẹ wọ́n là yìí sílẹ̀ àmúnà ṣe yà ọlọ́run àwọn ọlọ́run àní ṣàbòsí ẹnìkan wọ́n là yìí sílẹ̀ àmúnà ṣe yà àní ṣàbòsí ẹnìkan so ọ̀rọ̀ wa ò ní pọ̀ lèmi fi ń sọ fún ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká mọ̀ nǹkan ẹwẹ́ ni tó yẹ pé ó ń lo ṣólẹ̀ ó ń lo pẹ̀tùpẹ̀tù ó ń de nǹkan mọ́ra ó ń lẹ̀ yọnu ayé ó ń fi nǹkan fẹ́kọ̀ọ́ mu ó tún fi iṣẹ́ lo ó ń fi ọtí lo iṣẹ́ ó ń jàsè jẹ ẹlẹ́ran ẹlẹ́dẹ̀ mùsùlùmí ó ń bẹ nínú àwọn àfáà ibo lògùn ti papọ̀ máfà mo sọ ní last week ibo làfà àti ìṣẹ̀ṣe ti pàdé ẹlẹ́kejì point of correction ẹ̀yin tẹ́ pera yín ní ìṣẹ̀ṣe ni wọ́n ń pè ní traditional àbí ìṣẹ̀ṣe ṣé mo gẹ́ẹ̀tì ẹ̀ traditional ìṣẹ̀ṣe ni pé for example nísìn àwa Yorùbá bóyá ń wọ agbádá ìlú kan nílẹ̀ Yorùbá àmàlà ló ń jẹ wọn ìlú kan nílẹ̀ Yorùbá gbẹ̀gìrì ló ń jẹ wọn ìlú kan nílẹ̀ Yorùbá kíní kan àwọn àṣà ètò ìgbéyàwó wọn leléyìí bí wọ́n ṣe máa ń ṣe tí wọ́n bá bímọ leléyìí culture yes it's a culture àmọ́rọ̀ Ògún àbí Ṣàngó Ọbàtálá gbogbo àwọn nǹkan tẹ́ ń dárúkọ yẹn Ọ̀rànmíyàn Ọ̀rúnmìlà tẹ́ ń dárúkọ yẹn worship nìyẹn ẹ̀sìn ni ẹ̀yin ń sìn wọ́n ni it's not a culture tí n bá wà lórí social media pé mo ń kọ́ àwọn ọmọ ìyá mi lóògùn ìwòsàn ẹlòmíràn ní wọ́n máa takò ṣẹ̀ṣe ògùn ló ń kọ́ wọn orí ẹ̀ dàrú ṣé àwọn China Ọ̀rúnmìlà yín ló lọ kọ́ wọn ní China lóògùn àbòkírà àwọn kan ni mo máa ń sọ ń gbà mí ni àwọn kan ni mo máa ń tòpọ̀ yẹn àwọn míì tí mo kọ́ léṣe àwọn àbẹ̀ tó dẹ̀ jọ ògùn mọ́ra wọn ṣé Ọ̀rúnmìlà lọ kọ́ wọn léṣe Ọ̀rúnmìlà wọn ò ní wéè tí wọ́n fi ń ṣe traditional mo ń sọ fún nípa acupuncture táwọn Chinese máa ń lò àwọn China it's a traditional medicine China ni acupuncture mo kọ́ àkọọ́lẹ̀ kan lọ́dọ̀ wọn obìnrin tí nǹkan igbá àyà ẹ̀ bá kéré inú mọ́sálásí ni mo wà tó bá báyìí kó tóbi ó láwọn egbòogi tí wọ́n wá kó sínú kòkó egbòogi mi ní dárúkọ ẹ̀fọ́ ẹ wọ́n wá mú chicken tó ti kú ni òun á kàn ra bá ṣe chicken ibi sáìdì center breast chicken yẹn wọ́n máa fi lé lórí wọ́n dẹ̀ bomi sí wọ́n á ṣe lágbo obìnrin náà máa mú nǹkan igbá àyà á sì jáde dáadáa Ọ̀rúnmìlà ló lọ kọ́ wọn ìṣẹ̀ṣe nìyẹn fọ́sí àlọ́lá dìkírí nkúntùn látàrámùn wọ̀jádínà àbá àná wọ́n ìsáfà àlùfà ayé ṣẹ́tàn tẹ́ bá ń bèèrè lọ́wọ́ wọn pé nǹkan tẹ́ ń ṣe kò rí bẹ́ẹ̀ kí ni wọ́n sọ kọ́lù wọ̀jádínà àlẹ́ àbá àná ókè Ọ̀rúnmìlà ló kọ́ Ọlọ́run Ṣàngó ló kọ́ Ọlọ́run tọ́lọ́run sọ pé kúlì dá ìlàhù dàwáhù fálítẹ́tìlìbù dàwáhù lè dà yíkùn fálátẹ́tìlìbù bí aram èmi Ọlọ́run ní dá ìsàn kan kí má fi ìwòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ àmọ́ mi fi ìwòsàn yín síbi nǹkan tí mo ṣe léèwọ̀ fún yín ibi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ oyin nínú àlùkùránì Ọ̀rúnmìlà ló lóyin ẹnìkan tí ń rún tó lọ tí wọ́n lọ bá ànábì nípa ẹ lọ fún lóyin ọ̀ríjìnà mu ó mọ oyin wọ́n nínú ṣe irun ànábì náà tó lọ fún lóyin mu wọ́n fún lóyin mu bí ẹ̀mẹ́ta inú bá lọ Ọ̀rúnmìlà ló kọ́ ànábì you are not serious black seed oil black powder sidiru
egbògi Ọlọ́run dárúkọ nínú Al-Qur'ani seitun tẹ́ ń lò wàtíìnì wà seitun ṣọ́rùmílà nìyẹn ìṣẹ̀ṣe yàtọ̀ sí knowledge máa kọ́yàn ní nǹkan lórí social media rẹ̀ ní wọ́n dẹ̀ ń ta kò ìṣẹ̀ṣe náà kọ́ nìyẹn kọ́ṣọ̀ ní ìṣẹ̀ṣe kọ́ṣọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣègbéyàwó nílẹ̀ Yorùbá bá ṣe ń tàbá bímọ tíyàn bá jalè bọ́kọ ṣe gbúdọ̀ ṣe síyàwó àwọn oúnjẹ tí ìran kọ̀ọ̀kan ní Ọlọ́run gan ló dẹ̀ tó bẹ́ẹ̀ inna alaknakum min zakari wa unza waj'alnakum shu'uban wa qaba'ila ta'arafu inna akramakum inda Allahi atqakum. Àmọ́ ìtẹ́yìn ń ṣe yẹn ipò Ọbàtálá Ṣàngó ìrókò ẹbọ nìyẹn ẹ̀ ń wọ́ṣìpù ẹ̀ ní ẹ̀sìn ni ẹ má dà nǹkan rú ọmọ Yorùbá ni wẹ́rà èyàn wá ń kọ́yàn ní nǹkan pé ẹ lọ mọ bótú jẹ kò ní nǹkan tí South Africa pé bótú jẹ ni bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ewé àjọba lè wà ní South Africa ń bì gbogbo countries mo máa lọ mo máa rí gbogbo ewé tó wà Nàìjíríà ní most of the countries tí mo máa lọ jọ Ọ̀rúnmìlà ló lọ gbìn síbẹ̀ ẹ kúrò nínú ojú dúdú tí wọ́n dẹ̀ ń lò òyìnbó ṣe ń pe bitter leaf ẹ̀yin ṣe máa ń pe àsùnwọ̀n òyìnbó ẹ̀yin ṣe máa ń pe ewé àsùnwọ̀n yẹn ṣe máa ń pe èyí ìkejì ẹ̀ ṣe máa ń pe ní àsùnwọ̀n òyìnbó moringa ṣé Ọbàtálá ló sọ ní moringa ṣe bóyá ayẹ̀rẹ́ òyìnbó ni ní Yorùbá ayẹ̀rẹ́ ni this is knowledge we are talking about knowledge ẹ má ẹ̀ka kú sínú orí kúkú ojú àwọn èèyàn dúdú púpọ̀ jù lọ́lọ́wọ́n bá fi sọ mu tó rìpítì ẹ̀ lọ kú Ọlọ́run bá fi sọ pé lóògùn ó ní ìdọ̀tí ni wọ́n najisun la taqrabul masjid al-haram innamal mushrikuna najasun Ọlọ́run gbogbo ẹ̀ tó bá ń ṣoògùn najasun ẹ̀gbin ni wọ́n onídọ̀tí ni wọ́n ó lọ sọ fún wọn nìyẹn wọ́n wà ní àfáàmì wà nínú South Africa yìí tó yẹ kí wọ́n tún wẹ̀ sí wọ́nká kí wọ́n tún wẹ̀ sí mùsùlùmí kì í kírun ìmí ń wọ́ ògùn kiri ìmí ibi tó lóun ti ń pèpè àsàlátù ó rí nǹkan mọ́ bẹ́ẹ̀ ni fáwọ́rò ṣọ́nà náà ló ń pèpè fún àbó ń pèpè sápò ara ìhun rawọ́rò kérò lè máa pọ̀ fún kíni wọ́n wà káàkiri ayé ni ó mú sọ yìí wọ́n wà àwọn àfáwèrè náà pọ̀ ní South Africa yìí náà tó jẹ́ pé wọ́n fi ọtí lo ṣẹ́ wọ́n wárun orí àfin wọ́n wárun orí ọjà irun orí ọmọ tuntun àwúre oṣólẹ̀ agbélépọ̀tá nínú àwọn àfá yẹn tí wọ́n ń wá tí wọ́n ń so nǹkan mọ́ra kírun tí wọ́n ń gbẹ̀wẹ̀ tí wọ́n ń kírun ṣó ní wọ́n sí South Africa ní díẹ̀ àwọn tó dẹ̀ dáná dẹ̀ wà nù wọn nínú South Africa ń bí tó bọ́n ṣe wà káàkiri ayé nìyẹn kọ́lọ̀mbá abéṣù wí ẹ má pèpè sápò ara yín mọ́ tó bá fẹ́ pèpè ẹ pèpè wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amana wa amila salihan ẹ pèpè nǹkan tó bá fi pèpè sójú ọ̀nà Ọlọ́run ni má pèpè sápò ara ẹ lórí ìwàkíwà nínú àwọn mùsùlùmí lálàájà nínú àwọn àfà ṣé bí ti South Africa là ń sọ yìí ṣé àráfà tó wà ní South Africa tó ń bọ́ ọmọ ọjọ́ ẹ̀ sùn ni tó dẹ̀ mọ̀ ìyàwó wọn tó mọ ọkọ tó mọ ìyàwó tó ń bá wọn sùn àbá àráfà tó ń fọmọ ìjọ pé lọ fi lọtí nínú South Africa àráfà tó sọ pé nǹkan ta fẹ́ lò fún ẹ láti fi ṣiṣẹ́ owó fún ẹ wọn ò tí ì gbédé àfá mi ò kò sọ fẹ́ lómi pé a nídìí ẹran mọ́nu àbáfà wọn rí nǹkan sí ẹlòmíì lọ rí nǹkan síbi àyè tó ti ń ṣe àsàlátù ṣọ́nà ló wá ń ṣe awọ́rò yẹn fún so gbogbo àfà tó bá ń ṣe bẹ́ẹ̀ èmi tú fàásì fún ẹ ìwọ tó bá mọ̀ pé ó ń ṣe irú ẹ̀ nínú àfà South Africa gbọ́ fàásì Ọlọ́run ní ìlàmọ́ tábà àyàfi tó bá túbá wà á mọ́nà wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ẹwẹ̀ sí mùsùlùmí àfà ológun wọ́n á tún ẹwẹ̀ sí mùsùlùmí òun ṣóògùn ó tún fi ìrun ráre Ọlọ́run ní ìlàmọ́ tábà wà á túbá wà á mọ́nà wà wá gbàgbọ́ kí ni túmọ̀ kíyàn gbàgbọ́ wọ́n fi kálímọ̀ lé lẹ́nu padà mo fi sọ pé àwọn tó bá fẹ́ wẹ̀ àwọn èèyàn sí mùsùlùmí wọ́n pọ̀ ní South Africa àwọn àfáà wà tí wọ́n máa wẹ̀ sí mùsùlùmí tó máa tún wẹ̀ toró ń ṣóògùn kò tún kí kírun pé kì í kírun déédéé àti ìsọ̀rọ̀ tàbò sí ọmọ ẹnìkejì kéèta kéèrò ọwọ́ wọn ló ti bá torí bí sí Nàìjíríà South Africa mu wà adẹ̀ ń fi nǹkan tá ń rí Nàìjíríà fi máa jọ́ọ̀jì ti bí náà àwọn tó dá wà nínú àwọn afọ́tò wà South Africa but àwọn tí wọ́n gbé kéèsì wọn wá bá wa ló pọ̀ jù akànlè dákẹ́ èmi ò ní tó àṣírí èèyàn mi ń ṣe Ọlọ́run but tí n bá ń píríṣì
nǹkan tí wọ́n wá sọ fún mi yẹn màá fi pass message ìwọ tó bá ń ṣe pé kọ́ọ̀tì ni kì í ṣe pé bá mo bẹ́ẹ̀ nìkan níjà. Ọlọ́run gbàdúrà wa tó bá di next week gbogbo ìwọ tó bá fẹ́ dá sí ètò àwọn ọmọ aláìní account number ní fún àwọn ọmọ aláìní 0123214254 account number fún àwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Gbogbo ẹni tó bá ní ìpèníjà lórí àìsàn kan sí kejì, diabetics ní, cancer ní, asthma ní, àlùjọ̀nnú dáhùn láàmú ní, ẹ WhatsApp wa lórí +2761295638 9. Massalamu wa ilal liqa'i.